kí n jọ́sìn fún Olúwa ìlú yìí. Gbogbo ẹ̀yin Mùsùlùmí tẹ́ wà ní Nàìjíríà, Ọlọ́run Mẹ́kà lẹ́sìn. Tẹ́ bá ti gbọ́ kẹ́ lọ gbọ́ ọba àgbáyé ló sọ̀rọ̀. Go and read the Bible. Go and read that Quran by yourself. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ti ń gbóhùn wa. Ẹ káàbọ̀ sí orí Òjíṣẹ́ TV níbi tí a ti máa ń mú oríṣiríṣi ètò wá fún wa lórí ọ̀rọ̀ ayé wa. Tẹ́yin náà bá wò ẹ fi kọ́gbọ́n, àwa náà á wò a ó fi kọ́gbọ́n. Ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa comment sí orí Òjíṣẹ́ TV. Pàápàá jùlọ ẹ bá wa tẹ notification bell so that a bá upload ẹ̀yin lẹ máa kọ́kọ́ máa rí ohun tí a bá gbé jáde sí orí Òjíṣẹ́ TV. Ṣé wá rí nǹkan tó mú wá fún wa lénìí? Ara ọ̀tọ̀ ni ó lágbára. Mo fẹ́ kẹ́yin náà jókòó kẹ́ wá lọ wo ohun tí a mú wá fún wa lénìí. Ó yá, ẹ wá lọ wò. Mo ti dé ọ̀dọ̀ ẹ̀yin ìjọ tí nípa ọ̀rọ̀ Arúgbá and co. Ẹ̀yin comment section mo fẹ́ kẹ́ dá mi lóhùn question yìí bóyá òtítọ́ bóyá irọ́. Ẹgbẹ́ sólà ẹ̀ sókè kẹ́ ṣáàjì fóònù fún mi. Mo gbọ́ wípé ọmọ kan pé ọmọ bóyá kérúbù bóyá sẹ̀lẹ̀ bóyá igbá pé ó lọ run gbá wípé arúgbá wípé nígbà tó run gbá wípé àwọn ìgbé nígbà tó lọ run gbá pé ẹ lè kó ní ṣọ́ọ̀ṣì ṣé lóòótọ́ ni àbí irọ́ ẹ comment síbí èmi ò tí mi ò gbọ́ formation yẹn dáadáa ó kàn sá ta sí mi létí ni mo gbọ́ pé ọmọ kan pé arúgbá ni wípé ó lọ rúgbá wípé nígbà tó rúgbá wípé tó ti bẹ́ẹ̀ wọ́n wá lè kó ní ṣọ́ọ̀ṣì. Where that one happen? Ṣé lóòótọ́ ni níbo ló ti ṣẹlẹ̀? Èmi ò gbọ́ details kí nìyẹn ó kàn ta sí mi létí ni. Tó bá yẹ pé lóòótọ́ ni kẹ́ gbọ́ nǹkan tí fẹ́ bá yín sọ. Kò sí ìyàtọ̀ láàárín arúgbá àti ẹ̀yin tí ẹ ń rún àpótí ẹ̀rí. Ọba àgbáyé ló sọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n ìwọ tí wọ́n lé kó ní ṣọ́ọ̀ṣì tó kó orúgbà yẹn máa bọ̀ ní ṣọ́ọ̀ṣì tèmi jọ. Àwa yóò sọ̀rọ̀ ilé wa o. Àwa yóò sọ̀rọ̀ ilé wa o. Ẹ̀sìn kan ò pé òye. Ẹ̀sìn kan ò pé káwa máa sọ̀rọ̀. Àwa yóò sọ̀rọ̀ ilé wa o. Àwa yóò sọ̀rọ̀ ẹbí wa o. Àwa yóò sọ̀rọ̀ ilé wa o. Ẹ̀sìn kan ò pé òye. Ẹ̀sìn kan ò pé káwa máa sọ̀rọ̀. Àwa yóò sọ̀rọ̀ ilé wa o. Ẹ lọ gbé àlùkùránì mi fún mi. Ẹ gbé àlùkùránì mi fún mi. Àwa yóò sọ̀rọ̀ ilé wa o. Àwa yóò sọ̀rọ̀ ilé wa o. Ẹ̀sìn kan ò pé òye. Ẹ̀sìn kan ò pé káwa máa sọ̀rọ̀. Àwa yóò sọ̀rọ̀ ilé wa o. Dúró! Ó ní Bíbélì kan, ó ní Kùránì kan tí fẹ́ lọ kà. Ó ní Kùránì kan tí fẹ́ lọ kà. Wọ́n rántí Kùránì yẹn náà. Àlùkùránì 27:91 gbà lọ sí kò ká. Ṣé wọ́n mọ̀ ṣe sí Àlùkùránì? Jẹ́ kí fẹ́lẹ́ sí. Wọ́n máa rí Súrátù Àlùkùránì 20 kíni? 27 mo ka Àlùkùránì yẹn lánàá. Ó dẹ̀ ti sóríire pẹ̀lú Àlùkùránì tó lọ pè yẹn. Àlùkùránì 27:91 lórí ọ̀rọ̀ ó ní nǹkan tó fẹ́ fàyọ nínú Àlùkùránì yẹn. Àlùkùránì 27
Al-Quran verse 27 verse 91. Al-Quran chapter 27 verse 91. Oya, waka. 91. Ka, kilo. Tó bá kara dáradára ìpápá. O rí 91 tí mo fọwọ́ sínsìn. Ní side bí. Okay. Ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé. Ànábì ló sọ̀rọ̀ o, Muhammadu ló sọ̀rọ̀ yìí o. Gbọ́ nǹkan tí Muhammadu sọ o. Ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni wípé. Kí n jọ́sìn fún Olúwa ìlú yìí. Kí n jọ́sìn fún kíni? Olúwa ìlú yìí. That means wípé kò sọ wípé kí òun jọ́sìn fún Ọlọ́run ìlú o. There is difference between Olúwa and Ọlọ́run. Kí n jọ́sìn fún Olúwa ìlú yìí. Gbogbo ẹ̀yin Mùsùlùmí tẹ́ wà ní Nàìjíríà, Ọlọ́run Mẹ́kà lẹ́sìn. Tẹ́ bá ti gbọ́ kẹ́ lọ gbọ́ ọba àgbáyé ló sọ̀rọ̀. Go and read the Bible. Go and read that Quran by yourself. Tó padà ká. Ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé. Ní pé kí ni? Kí n jọ́sìn fún Olúwa ìlú yìí. Ẹni tí ó ṣe ní àyè ọ̀wọ̀ tirẹ̀. Kí ló ń jẹ́ ẹni tó ṣe láyọ̀ ọ̀wọ̀? Ẹni tó ṣe ní àyè. Gbé mi. Ẹ̀yin o, jẹ́ kí fúnra mi ká. Ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún Olúwa ìlú yìí. Somebody ta ló ní fóònù méjì tí mo lè gbé wọlé? Ta ló ní fóònù méjì? Ta ló ní fóònù méjì tí mo lè gbé wọlé tó lè bá mi kà ní English kó lè yé àwọn ènìyàn kí ọ̀rọ̀ tí mo sọ? Muhammadu ló sọ̀rọ̀ ní inú Al-Quran yìí. Verse kí nìyẹn? 91. Ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún Olúwa ìlú yìí. Ẹni tí ó ṣe é ní ààyè ọ̀wọ̀. That means wípé ìlú yẹn Ọlọ́run ṣe é ní ààyè ọ̀wọ̀. Tirẹ̀ sì ní gbogbo nǹkan. Wọ́n sì pa mí ní àṣẹ pé kí n wà nínú àwọn Mùsùlùmí. Àwọn wo ló pa láṣẹ? Ta ni Olúwa ìlú yẹn? Ìlú wo? Question tẹ́ fẹ́ béèrè lọ ara yín nìyẹn. Ẹ̀yin Mùsùlùmí òdodo. Kì í ṣe ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀sìn ti bà orí yín jẹ́, mo bá wí omi ò bá ẹ̀yin yẹn wí o. Ẹ̀yin tó jẹ́ wípé kò sédè tó kàn yín kan àti wádìí òtítọ́. Nǹkan tó kàn yín ni pé kẹ́sà ti jẹ́ Mùsùlùmí. Nǹkan tèmi ìwọ fúnra ìwọ tó fẹ́ lọ ka kíní yìí. Ìwọ tó lè lọ ka. Kò sí òlè pé kí ni wọ́n mean níbí. What is the meaning of these verses? Kàbí a rí àfáà kan tó lè wá sókè tó lè wá túmọ̀ ẹ̀ fún wa. TikTok dà níbí. TikTok lélẹ̀ now. Yes. Now ẹ̀yin tẹ́ wà níbí. Ẹ̀yin tẹ́ wà níbí. Ta ló ní fóònù méjì tó lè wá bá wa kà ní English? I have only be. Oya ta ló wà níbí? Ta ló wà níbí tó ní fóònù méjì tó lè wá sókè kó bá mi kà lóyìnbó? This point tẹ́ ẹ bá mọ nǹkan tó túmọ̀ sí. Ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún Olúwa ìlú yìí. Ẹ̀yin ẹ̀ lÓlúwa nílẹ̀ Yorùbá ni. Ẹ ní Ọlọ́run nílẹ̀ Yorùbá. Kí wọ́n lọ máa jọ́sìn fún Ọlọ́run Mẹ́kà àbí Ọlọ́run Jerusalem. Mo ti jára mi ti pé. Mo máa ṣẹbọ kú ni. Yẹ kí túmọ̀ ẹnẹ́kí díẹ̀. Mo máa jẹbọ kú ni sẹ́ẹ̀. Ọjọ́ Sunday mo lọ ṣọ́ọ̀ṣì mo fẹ́ lọ jó. Call me I have. Tí bá gbé ẹ wọlé tó bá lọ ní ìpápá. Èpè abayé ẹ jẹ́. Mo ní ìdẹni tó fẹ́ bá mi kà ní English. Àwọn wo ló send request yìí? Kò sí àwọn palace kankan níbí yìí. Kò sí àwọn palace kankan níbí yìí. Gbogbo wọn ti sáko lọ. Gbogbo wọn ti rìn gbégbé lọ. Wọ́n ti ṣiṣẹ́. Iṣẹ́ ni wọ́n ṣe kò sọ́pọlọ. Ó ṣiṣẹ́ ò lọ́pọlọ wàá máa jìyà ni. You need 36. You need to dictate who you are. You need to dictate who you be.
kò sẹ́ni tó ní English Bible o English Quran síbí yìí ta ló ní English Quran gbogbo àwọn tí wọ́n ń gbé wọlé wọn sápá ti ba ayé wọn jẹ́ wọn ro fira data ìṣe náà kàn ń rólù wọ́n ti gẹ̀ẹ́tì wọn. Hello. 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 Hello, Baba. Mo ń bọ̀. Mo ti ṣí Quran yẹn. English version. Ní sùúrù hold on. English version ẹ lẹ sí àbí? Al-Quran chapter 1 verse what? 91:27. Kí ló wí? No. No. Al-Quran 27 verse 91. 27 verse 91. 27:91. Yes, kí ló wí? I have only been commanded to serve the Lord of this territory. Dúró! Get to my territory. That means wípé Ọlọ́run ìlú kan làwọn ń pè lọ́lọ́run títí wa látijọ́ yìí. Ṣàngó! Àwọn arábìnrin ti gẹ́ẹ̀tì wá o. Ẹ tún padà ká ná. Ẹ tún padà ká. I have only been commanded to serve the Lord of this territory, which was made sacred. Ọbàtálá dáríjì mi. Ọbàtálá dáríjì mi, dáríjì mi, dáríjì mi. Ọbàtálá dáríjì mi, dáríjì mi, dáríjì mi. Mo bẹ̀bẹ̀ fún ẹ̀mí, mo bẹ̀bẹ̀ fágbára, mo bẹ̀bẹ̀ fún àṣeyọrí ayé mi. Ọbàtálá dáríjì mi, dáríjì mi, dáríjì mi. Ẹ jọ̀ọ́ ẹ̀yin àfáà tẹ́ wà níbí mo bẹ̀ yín tó Ọlọ́run. Mo ní ìjà àfáà kan kó wá sókè mo fẹ́ béèrè question. Bóyá àwa lásìkà ó ṣeé ṣe kó má yé wa. Ẹ jọ̀ọ́ ẹ wá túmọ̀ Al-Quran ní fún wa. Question mi lélẹ́yìí. Ta ló pa ní àṣẹ? Ta ni olúwa ìlú yẹn? Tú padà ká láti bẹ̀rẹ̀ sá. I have been commanded only to worship the Lord of this city, who has made it sacred, and to him belongs everything. And I have been commanded to be of those who have submitted. Kò sí àfáà ní comment section yìí ni. Ẹ jọ̀ọ́ mi ò fẹ́ àfáà tó nú ọgbọ̀n tí ò lọ́pọlọ o. Mi ò fẹ́ àfáà tó gbẹ́sìn lórí o. A ò wá jà níbí o. Mi ò contradict yín o. We need somebody that can explain this Quran for us. And we need some questions. Please, sir, we need it. That Al-Quran chapter 27 verse 91. Yorùbá sọ wípé ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún Olúwa ìlú yìí. Ẹni tí ó ṣe é ní ààyè ọ̀wọ̀. That means pé ìlú yẹn jẹ́ ìlú ọ̀wọ̀. Ìlú tiwa, ìlú gangan. Ìlú Yorùbá, ìlú rádaràda, ìlú rédèrèdè, ìlú jákujáku. Ẹni sùúrù sá. Ṣé àtìráfà tó comment níbẹ̀ yẹn? Àfáà is here. Come back to TikTok. Ibi tẹ́ wà yìí kò lè ẹ má bọ̀ ní TikTok. Ibi tẹ́ Instagram tẹ́ wà yìí kò lè a ò lè gbádùn yín dáadáa. Ẹ wá sí TikTok a lè gbọ́ yín clearly sir. We need a father that can explain these verses for us very well. We need it, sir. Kì í sí a ò fẹ́ ẹni tó máa wá síbi tó máa contradict o. Àti sọ láti jẹ́ kí lè túmọ̀ Bíbélì, kí lè túmọ̀ Al-Quran nìyí. I want to know. Àwọn wo ló pàṣẹ fún? Olúwa wo ló ń sọ nípa ẹ̀? Hello.
hello ó dàgbé ọba ìwà jẹ oníbí níjọ jádànù ní òrá yìí rídírídí ẹ sì wá ń bì à ń sọ̀rọ̀ gidi ẹ wá ń jẹ oníbí kí ni tiwa pẹ̀lú oúnjẹ a ní gbogbo àti wọnú gbólópá àti sìnà Ọlọ́run ti ṣe tí mo ti jára mi láti 2022 2021 mo ti jára mi dànù tó bá jẹ́ bẹ́ẹ̀ ayé máa ti pa mí dànù mo ti sóògùn jóògùn mo ti jóògùn pa àwa ò jóògùn tiwa ní kọ́nà kì í ṣe pé a máa sóògùn ní kọ́nà mo fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì ló jẹ́ mo fẹ́ lọ sí ṣọ́ọ̀ṣì mo fẹ́ lọ sóògùn ló jẹ́ mo fẹ́ lọ sóògùn. ọmọ wa fi ìwé kan bóbò mi wípé ọba Solomoni wo yes má bọ̀ jẹ́ kí àfáà ilé kó dá wa lóhùn kí àfáà ilé wa bá wa sọ ó yá now yes ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá ti ń wọlé ẹ sí kámẹ́rà yín wàhálà kan ti ṣẹlẹ̀ ní. ẹ wọ aṣọ kẹdẹ gbé koran ní ẹ ṣí àláìfù yípa ẹ double tap ẹ ṣí àláìfù yípa kẹ double tap ẹ̀yin èèyàn tẹ wá bí tẹ ẹ bá double tap ìpè máa pọ̀ òtó inú ń bí mi inú ń ru mi bí nǹkan tí mo kà yìí ó ń touch brain mi ẹ double tap kẹ ṣí àláìfù yípa please we want to learn I want to learn. bẹ́ẹ̀ni sà. ṣé àlùkùránì ní wà lẹ́gbẹ̀ẹ́ yín. bẹ́ẹ̀ni súrà wo. Suratu Kosos. Suratu Kisos. Yes, bóyá Kisos lẹ́ ń pè, bóyá Kosos lẹ́ ń pè. That is Al-Quran chapter 27. 27. Okay. Verse 91. Surati and Anam ni o. Suratu Anam. 26 ni ẹ. 27 ni o. 27 verse 9. Yes, 27 mo ti ṣe. Verse 91 ó yá ẹ kà lọ́dọ̀ yín kẹ́ tó máa fún wa. Verse kílẹ̀ pé. Verse 91. Verse 91. Okay. Mo ń bọ̀. A ní kẹ́ double tap pa ẹ̀gbọ́rọ̀ ni. Who swear for this generation? Verse 91. Okay. Mani ẹ̀kan yẹn dà. Mani tó ka lóyìnbó yẹn dà. Só sì wà bí àbó ti lọ. Ṣé ẹ ti rí àbẹ́ ẹ̀ ti rí? Mo ti rí. Ó yá ẹ kà. Ṣé kí n kà ni? Ẹ lè ka ní Lárúbáwá ká ìtumọ̀ ẹ̀ fún wa. Kí n bu tírà jẹ. Ó yá Tamis bàbá ìyá àṣeré inú bí mi. Bismillahirrahmanirrahim. Inna ma khumiritu an abda rabbi azali baladati alladhi haramaha wala kulla shay'in wa umiritu an akunna minal muslimin. Ó yá kí ni mí ni nǹkan tẹ́ ka yẹn ẹ túmọ̀ ẹ̀ fún wa sà. Ó ní inna ma khumiritu an abda rabbi azali baladi. Ó ní ohun tí wọ́n pa mí láṣẹ rèé pé kí n jọ́sìn fún Olúwa ìlú yín. Ìlú àwọn wo? Kí n jọ́sìn fún Olúwa ìlú yìí sorry. Ìlú wo? Ìlú tí gbogbo wa sọ tọ̀tọ̀ sá ṣùgbọ́n Mẹ́kà náà ni. Okay. Láti fi ṣàpèjúwe. Okay. Ta ló pa àṣẹ yẹn sà? Ọlọ́run ọba. Ta ni olúwa ìlú yẹn? Ọlọ́run náà Ọlọ́run gbogbo ìlú Mẹ́kà lukú sá. Ẹ má bínú sà o, ṣé mọ̀ pé ìgbà tẹ́ fẹ́ kàwé yẹn. Muhammadu ló ń sọ̀rọ̀ níbẹ̀ yẹn. Ó ní apamí ní àṣẹ. Ẹnìkan ló pa láṣẹ yẹn, àbí? Bẹ́ẹ̀ni. Wípé kó jọ́sìn fún olúwa ìlú yìí. Ó ti jẹ́ èèyàn méjì. Ẹni tó pa láṣẹ yẹn ọ̀tọ̀ ni. Ẹni tó ń sọ pé kó jọ́sìn fún yẹn ọ̀tọ̀ nìyẹn. So ta ni ó pa wọ́n láṣẹ yẹn? Ta ló wà yẹn sà? Ọlọ́run ọba adẹ́dàá náà ni sà. Ni lẹni tó pa bàbá yẹn láṣẹ. Bẹ́ẹ̀ni sà. Ta wá lolúwa yẹn? Ọba. Ọlọ́run làwọn mọ̀ rí di lọ́lọ́run. Ọlọ́run àfáà torí pé ẹjọ́ lóòótọ́ mo ṣẹ̀ṣẹ̀ hàzẹ̀ sí pálásì o.
ọba ẹ jẹ́ kí n tú ẹgbọ́n mi ẹ jẹ́ kí n tú. ẹ má ti kì í ṣe títú là ń sọ sà ẹ fi títú sílẹ̀ torí títú yẹn lẹ fi ń gbá wa. mi ì tí lọ síbi títú question lèmi béèrè. sẹ́rí tábà ti débi question tábà ti débi key a gbọ́dọ̀ mú apamenias ẹ jẹ́ kí ká fún yín ní Yorùbá. woman tó ka English yẹn dà sí ó ti lọ ni. ó ní ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé that word ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ definitely kì í ṣẹnìkan gan ló pàṣẹ fún. ohun tí wọ́n kì í ṣẹnìkan ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún Olúwa ìlú yìí kì í ṣe ìlú wa. So now ta ni ó pa wọ́n ní àṣẹ yẹn ta ni olúwa ìlú yẹn ìlú wo. sẹ́rí àkọ́kọ́ ọlọ́run ọba tiwa àwa máa ń dà á pè ní a máa ń lo ẹ́ fún ni. ohun tí wọ́n pa mí láṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún olúwa ìlú yìí meaning that pé olúwa tó ní ìlú Mẹ́kà yìí. Hello sir. Yes sir. Ọlọ́run ló pa láṣẹ àbí. Ọlọ́run ni àwọn màláíkà ló máa rán sí bá a ṣe gba àánú àlùkùránì nìyẹn mi ò ní bẹ́yìn ṣe gba tiyín nìyẹn oṣù pé àwọn àjẹ́ mùsùlùmí máa ṣe gba tiwọn náà kùránì. mi ò bá yín jiyàn sà mi ò bá yín jiyàn. nǹkan tí mo try àti sọ ni wípé ẹni wọ́n máa ń lo wọ́n fún àgbàlagbà àbí fún ẹni tó bá níyì òkè ká gbà pé Ọlọ́run ni ẹni àkọ́kọ́ yẹn tó pa láṣẹ yẹn táwa lolúwa yẹn. Olúwa ló máa rán Jìbìrìlù yẹn jẹ́ Gabriel sànẹ́bì wípé ṣe báyìí torí gbogbo kùránì náà Jìbìrìlù ló mú wá fànẹ́bì. a jẹ́ wípé ẹ wo point tó wà níwájú ẹ o. olúwa ìlú yìí ló pé o a jẹ́ wípé Mọ́kà nìkan lọ́lọ́run dá òkè ilẹ̀ Yorùbá ò pẹ̀lú o. ẹ ṣe rí tá a bá wo ọ̀rọ̀ kùránì nígbà tí gbogbo kùránì látòkè délẹ̀ àwọn ará Mẹ́kà lọ́lọ́run bá wí náà. òkè wọn bá wa mọ Yorùbá wí. ṣé nígbà tí ojú ńlá ó nígbà tẹ́sìn dé ilẹ̀ Yorùbá náà ṣé tá à ń ṣe tẹ́lẹ̀ ní ẹ̀sìn wa ni ẹ̀sìn wa kọ́lẹ̀sì lárúbáwá mú wá fún wa ni náà. aláwùdà níbo láyé lálá wà níbo ní Ṣàngó wà níbo l'Ọbàtálá wà látijọ́ yìí kàbí kí lọ gbó ṣọ́ọ̀ṣì mi ni. mà dùn mí o mo dẹ̀ ti ń run owó sí ṣọ́ọ̀ṣì dáàdì mi gan o mo ti run owó sí ṣọ́ọ̀ṣì dáàdì mi o. ó lágbára o. so nǹkan àwọn ará Mẹ́kà nìkan náà bá wí ní bíbí kíni yẹn ò kà wá Yorùbá. láìpẹ́ yìí ìkan nínú àwọn lárúbáwá sì jáde síta tó sọ yín pé àwọn. ẹni sùúrù ó dà pé ẹ ò mọ Quran dáadáa. ó dà ẹni sùúrù sà ẹni sùúrù ẹ̀yẹn má wọ́ọ̀rì tí bá sáà ti sọ ẹ sáà ìgbà bẹ́ẹ̀. Osat Yusuf sọ wípé ẹ ti get it wrong wípé you don't get it pé kìí ṣe nǹkan tó sọ nìyẹn. ẹ ló sà Osat ẹ jọ sà sẹ́ẹ̀lì wa bá wa ṣàlàyé sà mo ti gbé yín wọlé sà wọ́n ní ẹ ò get it ẹ káàbọ̀ sà sí àlàáfíà lẹ́wà. adúpẹ́ fọlọ́run àlàáfíà ni mo wà o. ẹ ló sà ẹ jọ sí àlùkùránì yẹn wà lọ́wọ́ yín sà. mo tẹ̀ ẹ́ jẹ́ mo fẹ́ gbé Quran náà. ok sà. Quran kí ni ẹ pè torí mo ṣẹ̀ṣẹ̀ join ẹ má bínú o. Alukoran 27 verse 91. Suratu Nahali àbí Namli. Namli kọ́ mo ń bọ̀ o. So aya 26 sura 26 ṣe mo ń bọ̀ ẹgbẹ́ tó. Mo ṣe rí Suratu Nahali aya kílẹ̀ pé. 91 verse 2791 Anamli. Okay. Suratu Namli aya 91. Mo ń bọ̀ ẹjọ́.
إنما أمرت أن أعبد ربي هذا البلد الذي حرمها وله. ṣé o ti gbé fóònù ẹ dání tó lè fi ka Quran ní English? ṣáà ìwà ń bẹ̀ máa ti sọ̀rọ̀ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ti bàbá yìí náà kọ́kọ́ ká tiwọn náà. ṣé ẹ ti rí Ustaz Yusuf? ẹ bá mi kà náà mo sì mi sì débẹ̀. ẹ kà lọ́dọ̀. Innama umiritu aya 91 innama umiritu an abuda rabbi aya 91 azi baladati alladhi haramaha wala kulla shay'in wa umiritu an akuna minal muslimina. Aya yẹn ni aya 91. Ó kù aya méjì péré tí súra yẹn máa parí. Súra tí mo ń lè. Okay. Innama umirtu an a'buda rabba hadhihi albaladati alladhi harramaha wa lahu kullu shay'in wa umirtu an akuna. Kí wá ní nǹkan tí ó dàrú ńbẹ̀ gangan? Nǹkan tó dàrú ńbẹ̀ ni wípé ṣé nǹkan tẹ̀yìn kan ẹ ṣe lè ẹ kọ́kọ́ bá wa ṣàlàyé ní Yorùbá mọ́nàṣà nǹkan tẹ̀ ka yẹn. Innama umirtu inna arfu tawkidi ni wọ́n fi máa ń sọ pé nǹkan tó dájú. Ọlọ́run wá ní inna dájúdájú ma umirtu. Ọlọ́run máa fẹ́ ránṣẹ́ sí Malaika Jibril. Tọ́lọ́ máa pe Malaika Jibril tó bá rán sí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Malaika Jibril ló ní sọ wípé Ọlọ́run ní kí n sọ fún ẹ pé gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe sọ fún Malaika Jibril bẹ́ẹ̀ ni ó gbé kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Innama umirtu Ànábì ní dájúdájú wọ́n pa mí láṣẹ ani a'buda rabba hazihil balad pé kí n máa jọ́sìn fún Ọlọ́run ọba tó ní ilẹ̀ yìí. Rabba hazihil balad kí n máa jọ́sìn fún Ọlọ́run ọba tó ní ilẹ̀ yìí. Alladhi harramaha eléyìí tó ṣe àpọ́nlé fún ilẹ̀ náà walahu kullu shay'in torí pé Ọlọ́run ọba ló ní gbogbo nǹkan pátápátá Ọlọ́run ọba táwọn wí lónìí. Wa umirtu adẹ̀wà pamílàsì an akuna minal muslimin pé kí n jẹ́ kan nínú àwọn mùsùlùmí. Kódà question tí ó wà láàrin yẹn ni wípé ó yá kà ní English. Okay. Kà ní English. Finland, unmute. Sorry. Change the mind. Oh yeah, can English. Commanded only to serve the Lord of this city that he has made inviolable to serve him and to whom all these things belongs. So in tó wá dàrú níbẹ̀. Yes, ní Yorùbá jẹ́ kí ká ní Yorùbá. Ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí ìjọsìn fún Olúwa ìlú yìí ẹni tí ó ṣe é ní ààyè ọ̀wọ̀ tirẹ̀ sì ní ohun gbogbo. Wọ́n sì pa mí ní àṣẹ pé kí n wà nínú àwọn mùsùlùmí. Nǹkan tó ń tún jáde nìyẹn. So now this is my question. Ta ni ó pa Ànábì ní àṣẹ? Ta ni Olúwa ìlú yẹn? Ẹ ṣeun. Ọlọ́run ló rán Màláíkà Jibril ló gbé ọ̀rọ̀ yẹn sẹ́nu Màláíkà Jibril pé kó lọ sọ fún Ànábì bẹ́ẹ̀. Ọlọ́run ló rán pé innama umirtu pé apamíláṣẹ o ani a'buda rabba hazihil baladi Ọlọ́run ọba tó ní ìlú yìí. Láwọn tó ń translate ọ̀rọ̀ nígbà míì kálukú bọ́pọlọ rẹ̀ ṣe mọ bó ṣe mọ̀ ni wọ́n máa ń gbé kalẹ̀ àti ibi tí ọpọlọ orí wọn bá yí sí tó bá yí lọ sí. So bí mo ṣe gbé kalẹ̀ nìyẹn. Hello sir. Tá a bá tu ní èdè Arabic béèyàn ṣe ń gbé kalẹ̀ ńgbà míì kò túmọ̀ ní èdè Yorùbá. Ṣé ẹni tó máa ní ẹ jẹ́ kí n mú àpèjúwe kan wá fún yín tó máa ní kìtàbí sẹ́rí kìtàbí yẹn túmọ̀ ní òde òyìnbó yóò àtúmọ̀ my book sẹ́rí kìtàb ìwé bí èmi kìtàb ìwé bí èmi
ṣùgbọ́n nígbà tí Yorùbá tí English fẹ́ ó tún ní my book my ní English kọ́kọ́ gbé wá kó tó gbé book wá but nígbà tí Arabic fẹ́ tú òun gbé tiẹ̀ wá ní ìwé lọ́kọ́ gbé wá kó tó gbé èmi wá. So bí wọ́n bá ṣe kọ àwọn tí wọ́n translate Yorùbá yẹn bí wọ́n ṣe kọ bí ìtumọ̀ rẹ̀ ṣe bó ṣe rí pọnran dandan ni wọ́n ṣe kọ wípé àfẹ́ dàrú mọ́ lójú ṣùgbọ́n tó bá nímọ̀ nípa Al-Qur'ani yóò mọ̀ wípé báyìí ni ó ṣe yẹ ká tú. Ok. Ó ṣe wípé bó ṣe gbé wá ní pé òun kàn sọ túmọ̀ fún ilé ẹ̀kọ̀ọ̀kan. Hello sir. Mo gbádùn yín gan. Question mi ẹ ò tí ì dáhùn. Question kan ni mo sì dáhùn question mi ẹ tí ì dáhùn ẹ. Ni mo sì dáhùn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni mo ní question méjì ni. Ta ni ó pa ànábì wa ní àṣẹ? Ta ni olúwa ta wá ní olúwa ìlú yẹn? Ẹ ṣeun à ń pe kinní kan ní sharutu wali jawab nínú kéwú ṣé ń gbọ́ ó ní innama umirtu apaniláṣẹ o ṣé ń gbé kò tí ì dárúkọ ẹni tó pa láṣẹ ń bẹ̀ yẹn innama umirtu kò tí ì dárúkọ ẹni tó pa mí láṣẹ ó ní ani àbúdà rọ́bà hazal bayt pé kí n máa jọ́sìn fún ẹni tó ní ìlú yìí rọ́bà ọlọ́run ọba tó ní ìlú yìí ó ṣe ṣàlàyé ẹni tó pa láṣẹ fún ayé ni ó ní wọ́n pa mí láṣẹ hello sir ẹ fúnra yín kà ní English ẹ kà ní English níbí wọ́n ti ṣe sókè ẹ fúnra yín kà ní English torí tí ẹ̀yin ṣe mọ̀ wípé nǹkan tí mo kàn ń sọ fún yín ni wípé ṣe mọ̀ wípé ṣé ẹ lè fọwọ́ sọ̀yà wípé ẹ gbọ́ Lárúbáwá ju àwọn tó túmọ̀ síbí yìí lọ ni. ṣé rí ẹ jẹ́ kí n sáré ẹ má bínú sáà o ẹ jẹ́ kí n sáré ìyọ̀ nǹkan kan bẹ̀ yẹn ṣé rí àtàlẹ́ta nǹkan bákan náà but school of thought everybody ó yà ọ̀tọ̀ọ̀tọ̀ bá a ṣe ń tú èdè Lárúbáwá a mọ̀ ọ́n tún jura wa lọ. sọ̀rọ̀ mi sì yé ẹ jẹ́ kí n wá tún sáré yọ̀ nǹkan kan nínú English tán kọ yìí I have been commanded only to serve the Lord of this city because we Muslims believe that ṣé àmọ̀ pé tẹ́ bá wo iwájú yẹn ó ní wàláhù kulli shay'in òun ló ní gbogbo nǹkan sẹ́ni this kulli shay'in means he owns everything is that living things or non-living things he owns everything so àwa believe pé Ọlọ́run Allah ló ní gbogbo nǹkan àtèmi àtẹni tó ń sọ̀rọ̀ àti tí mo ní àti tí mi ò ní so since ọ̀rọ̀ ti ń sọ fún wa pé he owns everything yẹn ó ti ń rí fún àsọdọ̀ Ọlọ́run ọba tó dá gbogbo wa. Finland ṣé o ní question tó fẹ́ bèrè. question mi ò yé wọn bóyá o ní question mi tó fẹ́ bèrè. ọ̀dà ẹ jẹ́ kí n tún mọ wá báyìí yín tí ọba béèrè yín tí ọba béèrè. má gbé wa lọ síbi míì I'm talking about these verses. ọ̀dà ṣé kí n tún ṣàlàyé yẹn kí n tún mú example mi wá bóyá lè gẹ̀ẹ́sì mi. sẹ́rí kì í ṣe example la ní ìdí kó tá a ní ìdí níbí ni wípé Ọlọ́run yẹn méjì ni ẹni tó pa láṣẹ ọ̀tọ̀ ni Ọlọ́run tí wọ́n ní Ọlọ́run tí Olúwa wọn ò tẹ́ bá wo verse 2 tẹ́ bá wo wọn ò pé lọ́lọ́run Lord there is difference between Lord and God. Lord ni Olúwa ìlú yìí. mo fẹ́ bèrè kíní kan sà níbo ló ti dárúkọ Ọlọ́run àkọ́kọ́ níbo ló ti dárúkọ ìkejì. lákọ̀ọ́kọ́ kò dárúkọ anybody ó ní wọ́n lẹ́ẹ̀kejì ó wá fi kíìsì wípé wọ́n ní kó máa sìn kó máa jọ́sìn fún Olúwa ìlú yìí. ó ṣe wá mẹ́sàn ẹni tó ràn gangan ṣe rárá ọkọ yẹn ìnàmọ́ wọ́n pa mí láṣẹ lórí ó wá ní ẹjẹ́ ń sọ ẹni tó pa mí láṣẹ yẹn o òun ló ní gbogbo nǹkan wàhálà ó kú. ṣé Lord question ti fẹ́ bèrè lọ́wọ́ ṣé Lord àti God ṣe the same thing ni. àwọn òyìnbó ló nìyẹn. ní English ní Yorùbá náà ní Yorùbá wọn ò lo Ọlọ́run fún. bẹ́ẹ̀ni Olúwa náà lò fún.
so olúwa ìlú bo, and then wọ́n ní ẹ má gbàgbé pé wọ́n kọ síbẹ̀ pé only this city, only Lord of this city. That means wípé ìlú yẹn. Ọlọ́run tí ò dáa fún yín wàláhì, mo ń gbádùn yín dáadáa. Ṣé rí èdè language ló fẹ́ mú controversial wá ń bẹ̀ yẹn. Ṣé rí language olúwa àti ọlọ́run. Ṣé rí ọlọ́run wọn kì í lò fún anything than creator, which is ọlọ́run tó dá gbogbo wa, but olúwa wọn a máa lò fún èèyàn gangan. Ṣé à ń pè lord, a máa ń pè kankan ní landlord, olúwa tó ní ilé, landlady ẹni tó ní ilé lóbìnrin. So lord yẹn, my lord, a máa ń lò fún àwọn tó wà ní kí náà korúkọ wọn, àwọn adájọ́. So lord yẹn is general, a lè lò fún èèyàn, a lè lò fún ọlọ́run, but god nìkan la lè pín sí méjì. Àwọn tí wọ́n ń tú yẹn, nǹkan tí wọ́n tú sí nìyẹn. Ṣé ẹ ti get me? So in terms of lo lord yẹn, god ló yẹ kó wà ńbẹ̀ because it's not lord, it's god. Ṣé ẹ ń sọ fún mi ṣe wípé ọlọ́run ó ní ìlú kan personally? Kò túmọ̀ eléyìí tó sọ ń bíbá ìsà, tẹ́ bá wò dáadáa, kò túmọ̀ ìlú kan. Ẹ gbọ́, ẹ jẹ́ ká tó padà ká. I have been commanded only to serve the Lord of this city. Ṣé ọlọ́run ní ìlú kan personal ni? But only ẹ sùúrù. Power resta. Inna ma hukumu an abuda rabbi azza wa dati. Alladhi wala kullu shay'in wa umirtu an akuna minal muslimin. Ẹ ṣeun. Ṣé mo pé ńgbà tó sọ wípé rọ́bà hazihi libaladati, ó ní kí n máa jọ́sìn fún ọlọ́run tó ní ìlú yìí. Mo sọ pé this son only, kò fi only sí. Then ó tún wá ṣàlàyé síwájú, ó ní rọ́bà hazihi libaladati alẹ́bí, èyí tó ṣe wípé ṣé ẹ bó kò dá dúró mẹ́ yẹn. Ó dá sá, ẹ bá wa ẹ ṣe sá, ẹ bá wa hold on díẹ̀ sá. Ó yá Eli Mustapha, ó yá. Ẹ wá sá. Ẹ má bínú. Wọ́n yẹn ṣe é gbọ́, ibi tẹ́mi fẹ́ ṣàlàyé nìyẹn. Wọ́n Màláíkà Jubril àti Ọlọ́run làwọn wọ́n yẹn méjì. Ṣé ń gbọ́ mi? Wọ́n Ọlọ́run ló pa Màláíkà Jubril láṣẹ pé kó lọ sọ fún Àná Muhammad. Wọ́n yẹn ń sìn lọ́dọ̀ àwọn àgbàlagbà, lọ́dọ̀ àwọn elédè méjì ni. Wọ́n máa ń lò nílò respect ni. Wọ́n pa láṣẹ pé kó lọ jọ́sìn fún ọba tó ní ìlú yìí, ìyẹn ìlú Mọ́kà. Ṣé ọba tó ní ìlú yìí, ọba Mẹ́kà náà sọ̀rọ̀ nípa ẹ̀yìn àbí? Ọba tá à ń sọ̀rọ̀ yìí sí. Ẹ jẹ́ kó fúnra wọn dáhùn. Ṣé ọba Mẹ́kà náà sọ pé kó lọ jọ́sìn fún? Ọlọ́run. Ok, ìlú Mẹ́kà nìkan lọ́lọ́run jọba lé lórí? Gbogbo ìlú ni. Ìgbà tó yá sí pé ìlú Mọ́kà ní Àná Muhammad wà. Ó máa pè mí kí lọ máa sin Ọbàtálá tèmi o. Torí èmi náà lọ́ba sílùú mi. Ṣé ìkọ́lọ́ sẹ́yìn náà ni reality. Kí lẹ wí? Mo ní ṣé mo lè béèrè pé kí ni reason tẹ́ fi sọ bẹ́ẹ̀ sà? Ọlọ́run olúwa ìlú tọ̀dọ̀ mi l'Ọbàtálá. Ok, ẹ jẹ́ kí bàbá yẹn béèrè question ẹ̀. Ó yá ẹ béèrè question yín sà. Mo ń gbádùn yín sà. Ẹ̀sìn bẹ́ẹ̀ ṣe ro ẹ̀sìn àwọn èèyàn ló dá ẹ̀sìn sílẹ̀ láti fi jọ́sìn sí ọlọ́run ìlú kọ̀ọ̀kan. Ọlọ́run ló dá ilé ayé, but àwọn Chinese wọn ò believe nínú Allah, wọn ò dẹ̀ believe nínú God. Ó máa ń yà mí lẹ́nu pé Chinese, Japanese àti àwọn Korea ìlú mẹ́ta yẹn, gbogbo nǹkan tá à ń lò nílé ayé, almost 80% nǹkan tá à ń lò nílé ayé, àwọn ni Ọlọ́run fún ní ọgbọ́n yẹn
ó dẹ̀ fún Amẹ́ríkà náà, ó fún àwọn Israel, ó dẹ̀ fún àwọn Western European country kọ̀ọ̀kan. Gbogbo nǹkan tá à ń lò nílé wa ẹ lọ wọ àwọn ìlú tó ṣe nǹkan yẹn. Ṣé wáyé tá à ṣe lọ máa mú kíní yẹn jáde nínú Quran àbí Bible pé mo fẹ́ ṣe rédíò àbí mo fẹ́ ṣe tẹlifíṣàn àbí mo fẹ́ ṣe fan àbí mo fẹ́ ṣe air condition àbí mo fẹ́ ṣe mọ́tò àbí mo fẹ́ ṣe bátìrì mọ́tò kí lọ mú nǹkan kan jáde láti ara Bible àti Quran kí lọ fi ṣe bátìrì kí lọ mú ìwọ̀n yẹn jáde. Ó ti jẹ́ pé àwọn tá a rò pé wọ́n lẹ́sìn àwọn Chinese àwọn China gbogbo nǹkan táwọn náà ní ayé nísìn àwọn ló ń ṣe gbogbo ẹ̀. Ṣé abẹ́ sọ pé wọn ò ní Ọlọ́run ni àbọ̀ Japan lẹ́gbẹ́ wọn ló ń ṣe Lexus àwọn ló ń ṣe Toyota àwọn ló ń ṣe Honda àwọn ló ń ṣe gbogbo mọ́tò. Abẹ́ sọ pé wọn ò ní Ọlọ́run ni torí kí ni ó máa convince mi gan ni. So èmi believe pé Ọlọ́run ló dá wa but Ọlọ́run dá àwọn ìránṣẹ́ kọ̀ọ̀kan sí ìlú kọ̀ọ̀kan ni. Ẹ bá lọ sí Japan lẹ́sìn àwọn Japan ò believe nínú ẹni ẹ̀sìn kankan ẹ̀sìn tó ń bọ òòṣà tó ń bọ nílùú wọn ni Shinto. Nǹkan tẹ̀ ń dá fún wọn ìlú wọn dẹ̀ dá ju a lot of Muslim or Christian country lọ. Ẹ lọ China náà lẹ́sìn ẹ lọ sí Shanghai ẹ lọ sí Beijing àwọn Tianjin àwọn Dalian àwọn ìlú China lẹ́sìn ìlú tí yóò máa sọ pé kí China lọ́jọ́ kò ní gbogbo ilé ayé kò sí rárá ní ayé gbogbo nǹkan tá à ń lò nílé ayé àwọn China ló ń ṣe nǹkan fún America lẹ́sìn wọ́n kàn máa ń ṣe American spec ni China ló ń ṣe nǹkan fún àwọn Dubai àwọn Muslim world yẹn China ló ń ṣe gbogbo everything. Ṣé a fẹ́ sọ pé àwọn tí wọ́n ka Quran tí wọ́n ka Bible tí wọ́n dẹ̀ tó yẹ pé Buddha ni òòṣà ló ń bọ Buddhist ni wọ́n àwọn ṣe gbogbo nǹkan wa àfáà lẹ́sìn ó máa ra mọ́tò tó máa ra kó ra mọ́tò Saudi ó máa ra fóònù kó ra mọ́tò made in Saudi ó máa ra kọ̀mpútà kó ra kọ̀mpútà made in Saudi. Ó ṣe jẹ́ pé gbogbo nǹkan tí àwọn tí Ọlọ́run fún ní ìmọ̀ gangan wọ́n ń ṣe ẹlẹ́sìn Christian àbẹ́lẹ́sìn Muslim àwọn Christian tẹ̀lé àwọn even gan Israel gan ṣe Christian country. Ẹ bá lọ sí Israel lẹ́sìn almost 75% Israel Jew ni wọ́n. Muslim gan tó pọ̀ ju Christian lọ ní Israel ẹ lọ wo lórí Google. So kí ni ẹ máa yà mí lẹ́nu pé ó ṣe jẹ́ pé àwọn tí a rò pé wọn ní ẹ̀sìn àbí ìwọ̀n ọmọ Ọlọ́run àwọn ni Ọlọ́run wá fún ní ọgbọ́n tó ń ṣe gbogbo nǹkan fún ilé ayé. Ó dà ẹ jẹ́ kí àwọn àfáà dá yín lóhùn. Nǹkan tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ tí dádì wa international yìí sọ ìgbẹ́ international yìí ẹ rí ẹ kọ́kọ́ gbà wípé kò sí gbogbo nǹkan tọ́lọ́run dá sínú ayé tí ò ní wúlò tiẹ̀ àfẹ̀yí tí wọn ò bá mọ̀ wúlò ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ṣe rí èmi ní Èṣù Ògún Ifá gbogbo àwọn nǹkan wọ̀nyẹn lórí Ṣàngó wọ́n rán wọn wálé ayé láwọn àsìkò kan ni wọ́n sì jẹ́ṣẹ́ tí wọ́n fẹ́ jẹ́ wọ́n sì bá ti wọn lọ. Bọ́ Ọlọ́run náà sì rán mi. Wáyé tó àwọn Muslim àti ẹ má bínú àfà wáyé tó àwọn Muslim àti Christian wáyé ń kàn lẹ́nu kan tó yẹ pé bẹ́ẹ̀ ti ti wá ọgbọ́n. Ẹ ṣe sùúrù. Ṣe rí ẹ̀sìn àgbà lọ́kùnkúndùn amú kankan jura wa lọ. Bá a ṣe wà ń bíbí táwọn ọmọ ìyá wa kan nínú ẹ̀sìn bá kọjá wọn á rọ́bìsì gbogbo àwọn táwọn àbí pé kékeré ni wá tó fi dórí àwọn àfa táwọn àbí. Ṣe rí ìsìláàmù ẹ̀sìn ìsìláàmù ilẹ̀ Lárúbáwá ló ti wá. Lárúbáwá lọ́lọ́run sọ kalẹ̀ fún ànábì ń ṣe Yorùbá Lárúbáwá ni ṣùgbọ́n nígbà tí ìmọ́lẹ̀ ẹ̀sìn yẹn ń dé gbogbo Áfíríkà ànábì kọ́ ló jíṣẹ́ fún mi báyìí pé kí n máa ṣẹ̀sìn. Ẹ gbọ́ mi sà ànábì kọ́ ló jíṣẹ́ fún mi báyìí pé kí n máa ṣẹ̀sìn ó jíṣẹ́ sínú Kùránì àwọn àáfàá wa ni wọ́n kọ́ ìmí. Sọ̀rọ̀ mi yẹn àwọn náà ṣàlàyé fún mi pé bá ànábì ṣe wí lélẹ̀. Sọ̀rọ̀ mi yẹn báyẹn so ilẹ̀ Yorùbá bá dẹ̀ wà yìí bó ṣe lè wù ká kéwú tó àwọn nǹkan kan wà tó ṣe pé ilẹ̀ Yorùbá láti máa wù àwọn àfáà yẹn ẹ má bínú àwọn àfáà yẹn ẹ dín fún mi problem. Big Tima record ẹ má bínú sir hold on Labib ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. Labib bóyá kí lẹ fẹ́ bá wa sọ.
gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí dádì tí wọ́n sọ̀rọ̀ ní ìsìntàn sọ tán wọ́n ní pé àwọn China ni wọ́n ṣe nǹkan kan so gẹ́gẹ́ bọ́rọ̀ tó wà lẹ́nu sí kò ọ̀rọ̀ yìí kò lọ sọ́dọ̀ àwọn China kò dẹ̀ lọ sọ́dọ̀ àwọn tí bóyá wọ́n ṣe ìsàbí wọn ṣe nǹkan kan gẹ́gẹ́ bọ́rọ̀ Ọlọ́run gẹ́gẹ́ ló sọ nù Quran ó sọ fún Ànábì Ìsá ìyẹn tí wọ́n pè ní Jésù ó sọ fún ó ní gbogbo àwọn tí ó ń tẹ̀lé tó bá tẹ̀lé Ànábì Ìsá ìyẹn ṣe àwọn ọmọ Ísírẹ́lì àwọn ni àwọn òyìnbó so gbogbo nǹkan táwọn òyìnbó yẹn fẹ́ nì lójú tiwa lọ nǹkan tọ́nà bá ti fi ṣe ládùn pé ó máa ṣẹlẹ̀ nǹkan tọ́nà bá ti ládùn fún gbogbo àwọn ànábì kọ̀ọ̀kan cause ó ní àwọn òjíṣẹ́ tọ́nà rán sí orílẹ̀ ayé wọn pọ̀ gan. Network big team and record kí lẹ fẹ́ bá wa sọ. Tẹ́rí àwọn àfáà yìí wọ́n máa ń mislead wa àtàwọn so-called pastors. Ẹ ti understand sir? Ṣẹ́rí religion ẹ ti understand wa ní ẹ̀sìn àbáláyé tó jẹ́ tiwa tí àwọn bàbá ńlá wa ń ṣe káwa tó gbọ́n jù mọ́. But nígbà tí àwọn English dé ẹ ti understand wọ́n wá fi ìkan gbà kan lọ́wọ́ wa ni torí aláìmọ̀kan ni wá. Ẹ ti understand? Àwọn agbé religion wa fún wa which is Christianity. Àwọn Arabic náà wọ́n gbé Islam wa fún wa which is their own ẹ̀sìn tó ń sìn tí wọ́n nìyẹn. Àwa náà ní ẹ̀sìn tí à ń sìn tó jẹ́ Ṣàngó, Ọbàtálá, ìṣẹ̀ṣe àwa ń ṣe àwọn tó ń ṣògùn. Ẹ béèrè lọ́wọ́ gbogbo wọn àwọn àfáà yẹn àtàwọn pastors pé ṣé wọn ní orúkọ àbísọ tó ń jẹ́ nílé wọn Ògúntádé, Ògúnjìmí, Ọ̀yágbèmí, Ifágbé ẹ béèrè lọ́wọ́ wọn. Ẹ ti understand? ẹ jẹ́ kó ń sọ̀rọ̀ wọn ẹ jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan máa sọ̀rọ̀ ẹ jẹ́ kó ń sọ̀rọ̀ wọn tán ẹ má sọ̀rọ̀ yín lọ. wáì tó wá jẹ́ pé wọ́n wá nǹkan tí wọ́n gangan value ẹ̀. Ní kó má ṣẹ̀sìn tó ń sìn o. Ẹ ti understand mi? Dẹ̀ ní kí pastor má jẹ́ pastor. Pastor is like a teacher. Ẹ ti understand mi? Ṣé rí ilé ìjọsìn tá à ń lọ yẹn ó dàbí meeting place ni torí pé a ní ìmọ̀ jura wa lọ. Ṣé rí àwọn pastors Ọlọ́run fi wọ́n sí ipò láti kọ́ àwọn èèyàn wọ́n ṣe ń ṣe ire. Ẹ ti understand pé òkè nǹkan tó da láyé ní nǹkan tí ò da láti ṣe lélẹ̀. Ó dàbí pé ká bẹ̀rẹ̀ nursery school ni tí ò bá tíṣà tó máa kọ́ wa a lè mọ̀ kọ́ a dẹ̀ lè mọ̀ kà. Ẹ ti understand mi? Why tí Arabic school ṣe wà? Ẹ ti understand? Why tí àwọn Christian náà ní school tó ti ń lọ study Bible? Ẹ ti understand mi? Now back to the question you asked. Ẹ ń béèrè pé nǹkan kan sọ nínú Quran pé ṣé ẹ bá mi repeat question yẹn but I want to say something on it. Alukuran yẹn sọ wípé. ṣé main question dáa ń discuss lé lórí. mọ̀ ń bọ̀. ẹ̀hún gangan lọ́wọ́ lórí mi. ní sùúrù ẹ jẹ́ kí ká ní Yorùbá kẹ́ tó ká ní English. ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún Olúwa ìlú yìí ẹni tí ó ṣe é ní ààyè ọ̀wọ̀ tirẹ̀ sí ní gbogbo nǹkan wọ́n sì pa mí ní àṣẹ pé kí n wà nínú àwọn mùsùlùmí ó yá ká ní English lọ́hùn. Okay, English yẹn ni pé I have been commanded to only serve the Lord of this city that he has made inviolably to serve him to whom all these things belongs. Lárúbáwá rẹ̀ ni pé iná máa òmìnirí tu á ní àbúdà rọ́bì azal baladati alẹ́bí àrọ́mọ̀ ha wàlà òkúlù ṣe wà òmìnirí tu á àkúnà nínú mùsùlùmí. So it's a two different things. Question tó wà ńbẹ̀ ni wípé ta ló pàṣẹ fún bàbá yẹn ta ni olúwa ìlú yẹn. Ọlọ́run ló pa àṣẹ ẹ ti understand mi ẹni tó pè ní olúwa is Lord ẹ ti understand mi Lord èèyàn kan wà ní ìlú yẹn tó jẹ́ alákòóso ìlú yẹn. nǹkan tá a sọ ni tí àfáà yìí wá ń yí wa bóróbóró tó fẹ́ yí mi ṣubú látàárọ̀. ọmọ diversity ti wà jù náà rọ wọn ẹ ti understand ẹ lè bá àwọn tó wà intelligent ẹ ti understand mi ẹ bá wọn sọ nǹkan tẹ̀ ń sọ àwọn àfáà ẹ understand nobody said you should not worship whatever you believe in ẹ ti understand me I'm not hypocrite you understand me my family are both from Christian and Muslim side and I practice both are you getting my point mi ò wà against nǹkan tẹ̀ ń ṣe but ẹ stop láti máa go against
nǹkan tí a bá láyé ẹ ti understand which is our own nǹkan tí ìlú wa ò ṣe dá ni because our value kọ̀tà ni ẹ wo àwọn English ẹ ti understand UK mo wà ṣẹ́rẹ́ àwọn òyìnbó àwọn náà gbé religion wá fún wa but as at now wọ́n ti ń sọ gbogbo church wọn di pub and àwọn first Anglican church all of that àwọn church tó ti pẹ́ láyé yẹn wọ́n ti sọ di pub tán òyìnbó wọ́n máa ń ṣe fàájì ara wọn ìlú wọn dẹ̀ ń dùn ó dẹ̀ ń dá torí pé inú wọn mọ́ síra wọn àwa dúdú diversity ti wà á máa ń confuse ara wa nǹkan burúkú wà nù brain wa ẹ ti understand mi nígbà tẹ́ ń pèèyàn ní Lord ẹ jọ̀ọ́ ẹ fún mi 1 minute máa round up ẹ ń pèèyàn ní Lord ẹ ń pèèyàn God when you go to court there's always a leader in the court judge wọ́n máa fẹ́ dáhùn ẹ̀ wọ́n ní my Lord are you getting me my Lord which is human being my Lord can you call that person a God is he your God it's not your God it's just a Lord and you understand me now God is different from Lord Ọlọ́run ọba kan ní gbogbo wa ń sìn kò pé méjì and you understand me then Lord when you talk about mo lè pe ọba ní Lord mo lè pè yín Lord are you God human being you are just human being you are not in presence of God Ọlọ́run ju gbogbo Lord ó ju whatever nígbà tó ń pe ògbóni ní Lord tó ń pe àwọn tó ń ṣe ọpa ní Lord tó ń pe àwọn Lord ní Lord ẹ̀ tí wọ́n ń compare so called Lord to God it's two different things that's what I want to say. Dádì wa Biggie Epman record ṣe rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ èmi gbọ́ yé ṣùgbọ́n ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá já àfáà bí àbí tó jẹ́ mùsùlùmí tí wọ́n lè ní àfáà yẹn ní tó ké òye ọ̀kan ní kèfèrí mi ò dẹ̀ mind mi ìbọn pa ṣe rí lárúbáwá òun lọ́lọ́run fún lànàbí. tó jẹ́ Lord tiwọn. ẹ jẹ́ kó ṣàlàyé kó tó fẹ́ ṣàlàyé yẹn ẹ jẹ́ kó ṣàlàyé. ó yá go on. ṣe rí kò wá sí nínú ibì kan tó ti ní ká lo ẹ̀tọ́ Ọlọ́run fẹ́yàn. tá a bá fẹ́ kí àwọn ọ̀gá wa á ní mọ̀ọ́lánà ìtumọ̀ mọ̀ọ́lánà ni pé Ọlọ́run ọba wa olówó orí wa ó sì ta pọ̀rọ̀ ẹ̀sìn àdẹ́lù fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn. torí pé ìwọ Ọlọ́run a gbọ́dọ̀ gbé fún èèyàn ìwọ tèèyàn a gbọ́dọ̀ gbé fọ́lọ́ ṣùgbọ́n olórí tèmi máa ń sọ ni wípé gbogbo tó wà nílẹ̀ Yorùbá kọ́ ni ò dáa tó lè kó dànù irú ẹ̀sìn tó bá wù kó gbà tó bá kó ogun tó bá ń lé dànù wá jìyà ẹ̀ èmi máa ń sọ dáadáa. ẹ̀yin yìí fọmọ babaláwo ní gẹdú ṣàfà. ẹ jẹ́ kí mi náà sọ sí ọ̀rọ̀ yẹn ṣáàdì number 1 firstly mo fẹ́ sọ̀rọ̀ nípa brother tí wọ́n bọ́lẹ̀ yẹn pé àwọn tó jẹ́ China wọ́n máa ń ṣe nǹkan ẹ jẹ́ ọkọ̀ mú point ẹyọkan yìí jáde náà point ẹyọkan yìí kí gbogbo wa tá a wà nínú ilé yìí ká mọ̀ ọ́ dájú láti ní ìlọ kéèyàn kírun dọ̀tún la mẹ́wàá kó o gba àwẹ̀ di next year Ọlọ́run ò sọ wípé ìrun yẹn àtàwẹ̀ yẹn máa sọ ẹ́ dolówó kò sàdéhùn wípé ìrun yẹn àtàwẹ̀ yẹn ó máa sọ ẹ́ dọlọ́lá o ẹni tó gbàwẹ̀ ẹni tó yọ zaka ẹni tó lọ hajj kò sí nǹkan kan tó fẹ́ gbà ń bẹ̀ nínú ayé ọ̀run ló ti máa gba ládà yẹn ẹ jẹ́ ká kọ́ mú yẹn dání ná so wọ́n ń sẹ̀sìn yẹn ò ní pé kán mọ gbogbo nǹkan ṣe no ìwọ tó bá fẹ́ mọ̀ nípa nǹkan tó fẹ́ mọ̀ ọ́ ṣe o ní láti lọ kọ́ ìmọ̀ nípa ẹ̀ ni so gbogbo àwọn nǹkan yẹn kò ń ṣe pàní talent ẹ̀ Nàìjíríà bíbá yìí náà but ta ló fẹ́ help wọn that's for him so question ti ọ̀rọ̀ tí brother mi kọ ní bíbá yìí nípa ọ̀rọ̀ òrìṣà ṣé rí bí mo ṣe wà yìí bẹ́ẹ̀ ṣe ń wò mí eégún mẹ́rin ló wà nílé ìyá tó bí mi eégún mẹ́rin ìyá mi presently she's a Christian and bàbá mi is a Muslim so kíní yẹn àdẹ ní problem kankan nínú wa èmi dẹ̀ jẹ́ àfà èmi tí wọ́n bí jẹ́ àfà torí pé bàbá tó bí bàbá mi àfà ní gbogbo wọn sọ Ọlọ́run gbé kíní yẹn dìde látara tèmi ṣé ń gbọ́ so mi ní issue pẹ̀lú gbogbo yẹn kọ́ la need so ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ọ̀rọ̀ ìtàǹtún yẹn ọ̀tọ̀ ṣe rí ọ̀rọ̀ òrìṣà yẹn òrìṣà wà nílẹ̀ Yorùbá kí wọ́n tó mú ẹ̀sìn wá so òrìṣà wà àwọn tó ń sin òrìṣà ní Mẹ́kà náà wọ́n wà kó tó di pé ànábì débẹ̀ so ìyẹn ò ní kò rújú rárá
so ọ̀tọ̀ ní ẹ̀sìn ọ̀tọ̀ ní ìmọ̀ nípa nǹkan tó lọ́n fún yín mọ̀ àti pé tẹ́ ẹ bá tún wá mọ ìmọ̀ yẹn ṣé ẹ ti rí ẹni tó fẹ́ help yín lórí ẹ̀ so èmi ò ń discriminate I have no issue with that èmi ò dẹ̀ kí n dúró níbi tó ti ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà no so tó o bá tí o tẹ́ ẹ bá jọ sí ìfọwọ́ lọ́ngàn Quran gan sọ pé ká kóra wa jọ papọ̀ ká dìjọ sí kò sí. ṣé ara fẹ́ pamọ́dé ìtọ̀rí ni ṣé mo sọ pé kẹ́ yọ wọ́n ni ẹ fẹ́ gbèpè ni ẹ jẹ́ kó rí pé mi ráyè òfò tí bá ti fi ń jẹ mi òdètò kẹjẹ kó rí máa set mi ráyè rádaràda o so fún mada kí lẹ fẹ́ bá wa sọ. mi ò ní kankan sọ ọba. àkóní kò tẹ́ wá sí lókè ni. kò sí o. ó yá ọlá àfa ọlá mi kí lẹ wá bá wa sọ. àfa ọlá mi kí lẹ sọ. mo kí gbogbo ọba akó ètò látàrọ. ẹ káàbọ̀. ẹ ká san gbogbo ilé. lórí ayé tí àwọn afáwa tí wọ́n tú látàrọ òun náà ni èmi náà fẹ́ sọ̀rọ̀ lé lórí. nǹkan kan tí ó wà ń bẹ̀ tí à ń ṣe mistake ẹ̀ lórí ìbéèrè tí ọba ń béèrè òun ni wípé ọba ń béèrè lọ́wọ́ wa pé ọlọ́run wo ló ránṣẹ́ sánẹ́bì. kìí ṣe bí mo ṣe béèrè mi ò béèrè bẹ́ẹ̀ má pọ̀rọ̀ mọ́ mi. nǹkan tí mo béèrè rèé mo ní ta ni ẹni tó sọ̀rọ̀ yẹn ní àṣẹ ta ni olúwa ìlú yẹn. ìdáhùn ni wípé ọlọ́run ló ránṣẹ́ sí ànábì ló sọ fún ànábì ló fún un ní revelation nítorí pé tábà lọ wọnú fáàsì míì torí Al-Qur'an ó máa ń túra wọn tábà lọ wọnú oníṣòwò àgbà tó ń pè ní suratu Quraysh líláfi Quraysh líláfi hemret and stewa so falyabudu rabba hazal bait nínú fáàsì yẹn ọlọ́run sọ fún ànábì Muhammad bẹ́ẹ̀ náà pé kó máa sin ọlọ́run ọba tó ní Kaaba. Gbólóhùn tí wà ń bẹ̀ ni pé innama umirtu ani a'buda rabba hadhihi al-balida Ànábì ní wọ́n pa mí láṣẹ yìí pé kí n máa sin ọlọ́run tó ní ọlọ́run tó ní ìlú yìí. Ìdáhùn àkọ́kọ́ ni pé ta ló ránṣẹ́ sí ànábì òun náà ni ọlọ́run tó ní gbogbo wa. Táwa ló ní ìlú yẹn ta ni ọba tó ní ìlú Mọ́kà tí wọ́n ní kó máa sin òun náà ni ọlọ́run kan ṣu yẹn náà nítorí pé. ẹni sùúrù kí n sọ ẹ̀sìn wípé Finland lọ sọ fún àwọn ènìyàn wípé kí wọ́n máa sin ọlọ́run ìlú yìí ṣé ara mi náà ni mo sì ń bá wí. ẹ̀yin kọ́ lọ́lọ́run mo fi ṣe àpèjúwe ni I just use it to do illustration mo jọba ìlú kan. òun fẹ́ clarify sá ọba òun fẹ́ clarify pé ọlọ́run tó ní ọlọ́run ló ní Kaaba òun ló ní Mẹ́kà òun ló ní gbogbo ayé ṣùgbọ́n bí kálá yí ọ̀rọ̀ kó lè yé àwọn lárúbáwá. ọlá mi àwọn ìdúró gbọ́ mo fẹ́ béèrè pẹ́sẹ̀ kan lọ́wọ́ ẹni ọba wípé Kaaba tí à ń lọ lọ́dọọdún kí ló wà nínú Kaaba tí wọ́n ta aṣọ mọ́ yẹn. ó dà pé yẹn ò kì í ṣàfà o àwọn àfáà wọ́n máa gbé yín o. náà ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sígbà tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ọ̀kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.